kú dédé àsìkò yìí níbikíbi tẹ́ ẹ bá ti ń gbóhùn mi. Orúkọ mi ò yí padà. Àjẹ́ ńlá lorúkọ mi. Bẹ́ẹ̀ pè mí lájẹ́ ńlá máa jẹ́ ẹ̀. Torí àjẹ́ ńlá àwọn ìyá wa ní orúkọ yẹn ìdá olójú méjì ni. Bẹ́ẹ̀ pè mí lájẹ́ ńlá, bẹ́ẹ̀ pè mí lájẹ́ ńlá máa jẹ́. Èmi lọmọ Ọbàtálá, babaláwo, ọmọ Ọ̀rúnmìlà. Èmi lọmọ Olókun, ọmọ Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀. Ọmọ gbogbo òrìṣà tó mọ̀ sí bàbá òòṣà. Tó bá bò òòṣà fún yín, ó yàtọ̀ sí kí wọ́n sẹ́ òòṣà fún yín. Tí wọ́n bá bò òòṣà fún yín, ẹ ti bò òòṣà tán nìyẹn. Ṣùgbọ́n tí wọ́n bá sẹ́ òòṣà fún yín, ẹ ti dánmọ òòṣà yẹn tààrà. Torí pé ẹ̀yin náà máa ná òòṣà yẹn lọ́wọ́. Ẹ máa kì í ní mẹ́sàn-án, mẹ́wàá. Ẹ lè máa bọ́ lójoojúmọ́ bó bá ṣe ràn yín lọ́rùn. Ẹ lè máa bọ́ lọ́sẹ̀ẹ̀sẹ̀, ẹ lè máa bọ́ lọ́jọ́ kẹtàkẹtà. Ẹ dánmọ òòṣà tààrà nìyẹn. Now, mo fẹ́ pe àkíyèsí yín sí nǹkan kan. Tó bá bò òòṣà fún yín, ó ní kìlọ̀ o. Kò sóòṣà tí ò ní kìlọ̀ tiẹ̀. Ṣùgbọ́n púpọ̀ náà babaláwo yìí ò ń kí àwọn èèyàn ní kìlọ̀. Ìkìlọ̀ àwọn òòṣà ò ní ṣe pẹ̀lú pé má jẹ gbá má jagbọ̀n. Inú code of conduct tí wọ́n ń pè ní ìwà pẹ̀lẹ́ ni wọ́n ti máa ń yí àwọn ìwà àwọn òòṣà yìí. Ẹni bá bọ èṣù fún àpẹẹrẹ, wọn á ní gbọ́dọ̀ máa rúbọ ẹnu ní gbàkúùgbà. Ẹ̀wọ̀n èèwọ̀. Ẹni bá tàpá sí èèwọ̀ àwọn òòṣà, ó ṣeéṣe káwọn òòṣà yìí kọ́ kẹ̀yìn sí láwọn apá ibì kan. Nítorí pé bẹ́ẹ̀ ti mọ̀ pé òfin la fi dálé ayé. Ẹni bá jẹ̀ ti rúfin, ó di dandan kó fojú ba idà òfin. Ẹ má gbàgbé, orúkọ mi ò yí padà. Àjẹ́ ńlá, àjẹ́ ńlá. Ọmọ Olókun, ọmọ Ọbàtálá, ọmọ ìyá mẹ́lẹ́yẹ ìyá mòpó, babaláwo, ọmọ Ọ̀rúnmìlà. Ire o.